òun náà ní nípa lámàrí tó jọ mọ́rọ̀ ọ̀rọ̀ kóòtù pé à ń lọ kóòtù pé bí ẹgbẹ́ àwọn nìkan lọ sí kóòtù pé àbí bí wọ́n sì gbé yín lọ ní kò clear sí àwọn èèyàn ṣùgbọ́n tó ṣàdájú ni pé ọ̀rọ̀ kóòtù wà nínú ẹ̀ so eléyìí wà nínú tí a fẹ́ mọ̀ nípa ẹ̀ tá sì fẹ́ kó yí àwọn èèyàn náà so kọ́lọ̀ dákun kó má ṣàbà ṣe dáadáa akọ́mọkùnrin ọ̀rọ̀ kóòtù ní ṣókísà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah lórí ìdẹ̀ra rẹ̀ lé wa lórí, adúpẹ́ fún lórí ìṣọ́ rẹ̀, adúpẹ́ fún lórí at-tawfiq wa tasdid wa taysir, alhamdulillah adúpẹ́ fún púpọ̀ lórí oore èyí tó hàn táwọn èèyàn rí àbí táwọn rí fún wa àbí ìta tiẹ̀ rí náà nínú àwọn oníyànjú oore tó ṣe fún wa, adúpẹ́ fún eléyìí tó ṣe àmọ́ lórí alhamdulillah àbí Ọlọ́run tó tún kún wájú náà kọ́lọ́ máa ṣàlàyé ṣe lórí fún wa. àmín àtẹ̀mí tí mo sọ̀rọ̀ àtẹ̀tẹ̀ ń gbọ́ mi kalẹ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa náà lójú amóhùnmáwòrán àbí Ọlọ́run subhanahu wa ta'ala padà sí ibú àpẹẹrẹ sí ìgbà lọ́run jẹ́ sí ìwẹ̀tàn wa. àmín ìṣọ́ Ọlọ́run tó nípọn ju ẹ̀wọ́ mi lọ Ọlọ́run subhanahu wa ta'ala yóò fi máa ṣe ìtàn wa. àmín wala tóbi ọlọ́run wala hawla wala quwwata illa billah. illa billahi al-ali al-azim. nípa àkọ́kọ́ ọmọkùnrin tí ẹ béèrè fún àkọ́kọ́ kì í ṣe èmi ni mo gbé lọ sí kóòtù, náà wọ́n gbé mi lọ sí kóòtù náà masha Allah high court tí wọ́n gbé mi lọ ní Ìkẹjà, Allah aikot fẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wọ́n fẹ́ jẹ́ state high court náà ní Ìkẹjà. ẹlẹ́kejì ń bẹ òun náà ní pé kì í ṣe kóòtù ẹ̀yẹ̀ kan náà ni wọ́n gbé mi lọ, ok kì í ṣe kóòtù kóòtù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbé mi lọ. wọ́n gbé mi lọ ní kéèsì méjì ni kéèsì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló wà nílẹ̀ nínú kéèsì kẹ̀kan wá rè àwọn kéèsì wá kún rẹ̀ láàrin nínú kéèsì ẹ̀yẹ̀ kan lábẹ́ kéèsì kan lábẹ́ àwọn kéèsì wà láàrin àwọn tó wà lábẹ́ okun kiri ni. jazakallahu khairan nínú ẹ̀yà assalamu alaikum ẹ ṣe púpọ̀ gan inú wa dùn púpọ̀ because àwọn èèyàn ń rò pé ṣé àṣẹyìn ẹgbẹ́ àwọn èèyàn lọ kóòtù ni ẹ wá ń dunnú ẹ wá ń ṣe gbá ẹ dákun àwọn èèyàn rí pé ẹ ń dunnú lórí pé bóyá ẹgbẹ́ àwọn èèyàn lọ kóòtù ẹ wá wí ni ṣé ìdùnnú yín náà ní pé kí gbogbo nǹkan wọn rí báyìí pé ẹgbẹ́ àwọn kóòtù ẹ wá kó sí kíní. ọ̀rọ̀ ńlá bẹ́ẹ̀ lálẹ́ bẹ̀rẹ̀ yìí mo sọ níjọ́ tí mo ń ṣàlàyé fún àwọn jàmáà wa wípé àdùnnú wípé awí nìkan o àdùnnú pa abórí ẹnìkan nípa iyọ̀ nípa ìyọ̀ tó láì fi ṣe tó gbé gbogbo nǹkan yàtọ̀ kìí nǹkan ìbànújẹ́ ni nǹkan ìbànújẹ́ ni kò tí èèyàn máa ń yọ̀ sí pé tí èèyàn máa ń dùnnú sí àmọ́ ìdùnnú wa náà ni wípé àwọn aburú ilé tí wọ́n là kalẹ̀ àwọn ète tí wọ́n ti pa kalẹ̀ Ọlọ́run tó ṣe lé wa lórí torí pé tó bá ṣe ẹni dẹ̀mọ́ tá à ń sọ yìí kọ́ la máa sọ ń tá à ń sọ yìí kọ́ la máa sọ o ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀ o a padà mú ẹnu débi a padà yìnbọn náà fáyé àmọ́ ẹ ṣáà bá wa dúpẹ́ fọlọ́run lábẹ́ eléyìí náà mo wá dúpẹ́ púpọ̀ fún gbọ́n tó ti pè mí àwọn tó pè tí wọ́n ṣe kó tó ká dáadáa àwọn tó pè gan àwọn tó ti dá sí láti ilẹ̀ mú bọ̀ wá mo dúpẹ́ fún wọn àpàtì wọn dúpẹ́ fún wọn lẹ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ fún wọn láti ibi tó ti bẹ̀rẹ̀ alhamdulillah mo máa dúpẹ́ fún gbọ́n tó ń pè náà mo sọ́jọ́ nípa òyìn pé káàkiri gbogbo àgbáyé ni wàláhì kódà bá ṣe wọlé yìí àwọn kan tó ti pè nísinsìnyí tí mi ò fẹ́ àwọn àgbààgbà fà káàkiri láti ìlú Èkó ìlú Ìbàdàn ìlú Ọ̀yọ́ ìlú Ìwó àwọn ìlú ìrètí pọ̀ nù Ìlọrin wọn káàkiri ìgbọ́n ni wọ́n ń pè wá àwọn tó bá wa yọ àwọn tí ó pọ̀ sákèsì náà pọ̀ sákèsì Ọlọ́run kó bá dúpẹ́ fún kálukú wọn gbogbo wọn la dúpẹ́ fún pátápátá gbọ́n bàbá wa látòkè délẹ̀ ìlú máa dáwọ́ wọn sìn àwọn gbọ́n pátá la dúpẹ́ fún nígbà tá a dúpẹ́ fọlọ́run bá tán ẹlẹ́kejì ń bẹ tí mo ti fẹ́ rọ gbọ́n bàbá wa yìí òun náà ní pé dákun torí Ọlọ́run gbogbo àdúrà tẹ́ ṣe fún wa àbí Ọlọ́run kọ́lọ́run kó gbà ẹ dákun ẹ má dákọ̀ àdúrà torí àwọn tí wọ́n ń bá wa fa ogun tá gbógun ní tiwa ogun ni tí ó sì èmi jí ń bẹ wọn ti jáwọ́ wọn ti jáwọ́ o ó sì ṣe àwọn ìgbìyànjú mi náà tún ṣe o wọ́n ń pètè pèrò lórí wa o wọ́n ti ba gbogbo nǹkan jẹ́ ni wọ́n wà o bọ́ọ̀ ti ba gbogbo nǹkan jẹ́ ni wọ́n wà o gbogbo nǹkan tọ́lọ́run ti nàró tọ́lọ́run ti tó gbogbo ẹ̀ pátá fẹ́ dàrú o la ilaha illallah ó tó báwọn náà ni ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ la ilaha ètò pẹ́ dákun tó lọ́wọ́ ẹ má dákẹ́ àdúrà títí à ń yọ̀ à ń dunú pọ́lọ́run làwọn kò bí ewu yìí o àtúnbí Ọlọ́run ètò tó ń bọ̀ wájú náà kọ́lọ́run kó láwà kó bẹ̀ èyí tá a mọ̀ ní kọ́lọ́run kó jọ kó láwà kó bẹ̀. ìtumọ̀ pé à ń dúpẹ́ fọlọ́run yẹn náà ni pé ṣé Ọlọ́run dá wa láre ní kóòtù ni àbí Ọlọ́run dá wa láre ṣùgbọ́n àárín yẹn kọ́kọ́ ni tí àwa ń yọ̀ fún ọdún pa wí ni wọn kọ́ bí mo ṣe ń tún sọ torí pé kò wà nínú tó wà nílẹ̀ yóò ń sọ̀rọ̀ dùnú tún sọ àmọ́ ṣókí náà ni pé aṣáàdúnú pé alhamdulillahi rabbil alamin wọ́n dá wa láre wọ́n sì gbẹ́jọ́ wọn dànù wọ́n sì gbogbo àwọn aburú tẹ̀sí fẹ́ ṣe fún wa Ọlọ́run jẹ́ kí wọ́n lè ṣe fún wa adúpẹ́ fọlọ́run alhamdulillahi rabbil alamin. nígbà mo ṣe ti ẹ sọ yìí nísìn wọ́n hàn nínú ọ̀rọ̀ yìí pé wọ́n láwọn ète àtàbówó tí wọ́n ti palẹ́ sí kalẹ̀ so tó sì já sí pé irú yín ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ láì ṣe pé bóyá ẹ bá ní nǹkan kan tẹ rí tó dá yín lójú kí àwọn kan tẹ rò pé ó fi lè lágbára tó lẹ́bùn pé kẹ́ máa tún dúpẹ́ pé Ọlọ́run ó ṣeun tó làwápò nù. àwọn nǹkan yẹn pọ̀ púpọ̀ gan nígbà mẹ́nu bá mélòó kan ní alẹ́ mẹ́nu bá tán nísìn abáníkà ṣe episode 100 àníkò lọ́rọ̀ ìtàn torí bàtà bá bẹ̀rẹ̀ nílẹ̀ kankan torí kò ṣẹlẹ̀ tuntun àmọ́ ní ṣókí òun náà ni pé àwọn kankan wà tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa àwọn ìbanilórúkọ jẹ́ kan sí wa ń bẹ tó pọ̀ tó lágbára tó fẹ́ ṣe látara àwọn kan yìí tásìmọ̀ wípé kò sí ní tí mùsùlùmí gbọdọ̀ ṣọ́ ọjọ́ jáfẹ́ ẹ̀sìn tó ju kíni lọ tó ju ọjọ́ ọmọlúwàbí náà lọ so àwọn tó kàlẹ́ mẹ́nu bá ń bẹ̀ nísìn tọwọ́ padà kan kan mí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ onípele ìtọ́lọ ní kawin yìí nínú àwọn kan tí wọ́n béèrè fún 100 million naira. ẹ pa àyàn fún wọn ni. 100 million naira ni wọ́n béèrè fún ẹlẹ́kejì wọ́n náà sọ 5 million naira nínú rẹ̀ náà lẹ́yìn 100 million láti sọ 5 million fún tàntàn náà lábẹ́bẹ̀ náà
ẹ̀sùn sáwọn kan míì tí wọ́n làkàlẹ̀ tí wọ́n fẹ́ kí adájọ́ ẹ̀sìn ó dá lórí wa àwọn ènìyàn ṣe bandit. àwọn ti bandit wọ́n ṣe bandit. Allah akbar. Ẹ dákun ẹ nínú post yín táwọn èèyàn rí. nígbà tá a bá ní kọ́lọ̀ bá wá gbọ́n débi lọ́nà àpò ẹ dákun bẹ́ẹ̀ ti rí mi yìí jẹ́ pálọ̀ musa náà ni mí. ṣe alimẹ́jì lẹ́yìn náà. alimẹ́jì náà ni. Allahu akbar. Alimiskibu lẹ́yìn náà. alimisi bisiki inú àtẹ́wọ́gbọ́ rẹ̀ bisiki inú àtẹ́wọ́gbọ́ rẹ̀. kí wọ́n gba 100 million lọ́wọ́. mo ti fẹ́ rí gbogbo ilẹ̀ dà. àwa ló gbìyànjú a ṣe fi sẹ́bìlì láì bọ́lọ́wọ́n dé jó débẹ̀. gbogbo tẹ́lẹ̀ sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ mọ́ṣẹ̀lẹ̀ kan kálukú ló dà mí ẹ̀. 100 million. 100 million naira 105 million. 105 million. eléyìí nìkan yóò àwọn oníṣòwò àbúrò àwọn oníṣòwò àbúrò eléyìí owó eléyìí. ẹ sọ pé kì í ṣe pé ẹba tí wọ́n jẹ́ nbẹ̀ kan àbí ẹba. kí ló bá di pàmò àti ẹ̀yìn bá mi di pàmò àti ìyànjẹ́. àti ẹba mi. jẹ́ ẹni tó máa ń ba tìyànjẹ́ tí ó rí bó ṣe rí. Allahu akbar. ọlọ́run bó ti máa ń sin nǹkan náà. La ilaha ilé tó ń ba tìyànjẹ́ kí ìjọba rí báyìí náà ọlọ́run bó ti máa ń ṣe nǹkan. èèyàn gbọ́dọ̀ kódà àwọn olóṣèlú gan gbọ́n 100 million lọ́wọ́ wọn láti fọ́ kéésì wọ́n tó wá gba 5 million. ọlọ́run ti bá 5 million naira. àmọ́ àwọn èèyàn láwọn rí níbi post yín kankan bíi experte kankan báwọn. ẹ wọ́n experte ọlọ́run padà ní kí àṣírí rẹ̀ kó tú sí wa lọ́wọ́ ni. Alhamdulillah. torí pé mustapha ní nǹkan làkàlẹ̀ lábẹ́ olórí wa ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀. experte yìí ní ṣókí ìkọ̀sọ́ ní ṣókí tó wà ń bẹ náà pọ̀ àmọ́ ní ṣókí òun ni kí wọ́n ti la àwọn ìlànà kakalẹ̀ nípa wípé kí àwọn ìjọba agbófinró kóòtù ní gbogbo ẹni wọ́n fún wọn ládírẹ́sì ìdíwà méjèèjì bẹ́ẹ̀ ni àdírẹ́sì ìdíwà méjèèjì wọ́n kọ́. Allahu akbar. so ìgbà yẹn ò tí mo kóòtù ara o. ẹ tẹ̀ tí màá sí àti àyẹ̀sẹ̀ mọ̀ yẹn gan ni wọ́n ti parí àwọn January lélẹ̀ náà ti parí iṣẹ́ lórí ẹ̀. àwọn tí wọ́n bá ń bi wá náà torí ẹlòmíì mọ̀ pé àwọn bí wá. mo máa gbé kí ẹ wo Ọlọ́run wa jẹ́ kí wọ́n approve ẹ̀ ní kóòtù ní abẹ́rẹ́ ọlọ́pàá yìí. wọ́n strike out. wọ́n ti fara ṣe wọ́n fẹ́ fi ṣe Ọlọ́run ti ń gbé gbogbo tó fẹ́ wá kó fóònù kó àwọn láptọ̀pù kájẹ́ gbogbo pátá wọ́n dẹ̀ sọ ohun tó fẹ́ kan fi ṣe àtàwọn èrò tó fẹ́ kan fi ṣe. yàní bí báwo pé ṣé wọ́n kàn bọ́ọ̀sì tì yín mọ́lé. tábà ṣe wọ́n ìbálẹ̀ tí wọ́n ń ṣe. òṣèlú nìkan ṣe wọ́n ṣàlàyé bọ́ ṣe máa ń ṣe. torí níta wa náà mọ̀ irun kaba wọn ni pé wọ́n wà báyìí wọ́n ẹlò bọ́ ṣe máa ń ṣe ẹlò bọ́ ṣe máa ń ṣe àwọn tó ti ṣe fún rí ẹgbẹ́ ti ṣe káwọn aṣèwé ẹni wíwí báyìí báwo ni ti rí. Allahu akbar. tàdúpẹ́ fọlọ́run. wọ́n wà gba gbogbo ohun tó sì wà ń bẹ náà ni pé àwọn evidence kan ń bẹ lọ́wọ́ wa against wọn. àwọn náà ṣe àwọn fẹ́ kí evidence yẹn jáde. àwọn àgbà yìí pé ẹ̀yẹ́ká ètè lọ bọ́ọ̀sì sásìkò ẹ̀kọ́ evidence yẹn tá àwọn bọ̀ bá jẹ́ kó o mọ ní kẹ̀kẹ́ tó o ṣe kéje jẹ́ kẹ́kẹ́ náà kẹ́kẹ́ bá ti jẹ́. wọ́n wà já gbogbo lé. police command headquarter ní ọkọ̀ sí ni wọ́n ti ní ayẹyẹ gbogbo Ọlọ́run sí ní alhamdulillah rabbil alamin alhamdulillah. Ọlọ́run da ìtẹ́ náà nù. Ọlọ́run dànù alhamdulillah rabbil alamin. wẹ́ adúpẹ́ fọlọ́run Ọlọ́run máa gbé wa lékè yẹn fẹ́ sọ̀rọ̀ kankan àwọn yẹn ń bèèrè pé wọ́n ti fi ń jáde bá má jáde ṣé àṣìpá àti dúpẹ́ fọlọ́run pa jáde fẹ́ sọ pọ́ìntì méjì kan lábẹ́bẹ́ mo ti sọ kan lẹ́ẹ̀kan òun ni pé àwọn nǹkan tí wọ́n ń là kalẹ̀ fún àtàwọn èèwọ̀ gúnmi tó ti ń plan fó pọ̀ adigbọ̀dọ̀ mọ̀ aláboyè ò dákẹ́ o kí wọ́n gbẹ̀gbẹ̀ wọn náà dùà àdúrà ní kẹmẹ sí ẹwọ gbogbo olóko ní kankan àdúrà nìkan níta Ọlọ́run nìkan la gbójúlé àwọn gbójúlé agbára wọn gbójúlé owó wọn gbójúlé èèyàn wọn gbójúlé gbogbo nǹkan gbójúlé rọ àtàwọn ète burúkú àti ìbànú ló kọjẹ ṣùgbọ́n àwọn gbé ẹgbẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala yóò jẹ́ àkọ́kọ́ ẹ̀kẹ́ tí ń bẹ̀ òun náà ni pé àwọn ti ṣe oríṣiríṣi àwọn nǹkan síwájú àwọn ti ń gbọ́ pẹ́ ní ṣe bẹ́ẹ̀ ṣe àwọ́ ṣe bọ́ sásùn ká máa jáde ńsìn kúrò àmì tó súnmọ́ wa wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àkọsùrù àṣàlàyé ká máa sọ̀rọ̀ ńsìn gbogbo tẹ́wọ̀n ti dín kọ́ ìtẹ́nu tó jẹ́ ti òdílẹ̀ kódà ẹni tàbí àtàṣọ ọlọ́mọ́ká ọmọ tó wà mọ́ká ń pè wá kí lẹ ṣe fún àkùnrin yìí àwọ̀sán òru ẹ̀yin náà ni ń dárúkọ yín wallahi thumma billah àwọn sọ fún wa àmì ìpàwọn tó súnmọ́ nípa kí ní ẹni ìgbàlọ́wọ́ ẹni yìí kí ló dé ní mọ́kàfà tí ẹjọ́ ṣe bẹ́dà yàtọ̀ sáwọn nǹkan tí wọ́n kọ́ sí ọ̀fà wà fùsùn kọ̀ wà láti dáàlà yàtọ̀ sáwọn tó wọ́n kọ́ lọ́kọ́ bẹ̀rẹ̀ sí àjì bí jù lọ sí mí àbí kí lọ sí àjì tó yàtọ̀ sáwọn kan yìí náà àwọn tí ń sọ oríṣiríṣi sáwọn kan yìí àwọn tí ń sọ oríṣiríṣi yàtọ̀ sáwọn yìí wà ní gbogbo láti bí October mọ́ November ẹni yìí àwọn wà sí tó ṣe ọjọ́ tó ṣe ẹlọ́wọ́ wọn àwọn ọ̀rọ̀ tí ń sọ ẹlọ́wọ́ wọn èpè ńláńlá èpè kàbìtì tí fi ránṣẹ́ sí wa àwọn kọ́sùrù láti gbà yẹn October November December January kíkà wà yìí sìn June ti parí báyìí àwa ṣe gbogbo sùúrù yìí káwá jáde ká sọ̀rọ̀ kan méjì àyẹ̀wò là ń jáde yóò sọ fáwọn èèyàn yóò máa pariwo mọ́ṣáláṣí yóò máa pariwo nínú ilé ẹ̀kọ́ rẹ̀ gbogbo ẹ̀yìn mọ̀ gbọ́ lọ́tún lọ́sì ó bá débi àṣìbọ̀ fọlẹ́sẹ̀ ni ó bá débi àádùn ni ó bá débi àṣekínní kan ni oríṣiríṣi nǹkan àwọn èpè ńláńlá àwọn ènìyàn náà àwọn tẹ̀ ti jọ ní àjọṣepọ̀ gini àwọn ń bọ̀ lórí ẹ̀ ọ̀rẹ́ bí sẹ́bí ni àwọn ẹbí ni alhamdulillah ẹ dákun kó tó di pé wá dé lẹ́bù yìí torí irú eléyìí ṣe sí tá a máa ṣe àwa tá a súnmọ́ àmọ́ yín dáadáa àwa náà sì rí kìí ṣe pé àwa náà mọ̀ nínú ẹ̀ tàdẹ̀ mọ́ tó pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ní ẹnu ní bọ́ọ̀nà ṣe ní àti ń gbọ́ náà ló jẹ́ ká gbé ní ọ̀nà tá a gbé gbà yìí ó tó di pàwọ̀ ìdí lẹ́bù yìí ṣe kàn ǹjẹ́ ó láwọn ipa àti pèsè ẹ̀tẹ́ ti ṣe pé kó má bàa wá di nǹkan tí ó dé. mo sọ lẹ́ẹ̀kan mo ní nǹkan balùwẹ̀ lẹ́yìn kó dẹ̀ kí n sọ wọn kan àwọn yàrá ìfẹsìn pé kí mi gan jù lọ sílé ẹjọ́ náà tí mo sọ pé rárá mi ò ní gbé àwọn kan ọlọ́pàá wọn gbogbo àwọn àbòsí tí wọ́n ṣe tó fojú hàn ìbálòpọ̀ tó fojú hàn àti ìfẹ́ máa fi ọwọ́ lágbàní lójú tó fojú hàn wọn ní ara ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀
torí èyí kan torí ọ̀la ni wọ́n ṣe ṣe sí àti torí gbogbo nǹkan tí nǹkan yẹn so mọ́ Allahu Akbar. n táwa aṣọ ń bẹ̀ nìyẹn aṣọ pé kí nǹkan má aṣọ bí dàrú nǹkan máa bàjẹ́ kan máa dàrú wallahi ẹ sì a sì ṣe fojú gbólẹ̀ afárágbólẹ̀ ẹ sọ̀kalẹ̀ náà. a sọ̀kalẹ̀ pátápátá kó tó wá di pé mọ́ta di pé fẹ́ ṣe abúlé fún wa lọ́wọ́ di pé àdúgbò à ń yarí ǹjẹ́ torí wípé a ṣe gbìyànjú kódà lọ sórí ẹ̀nìyàn lọ́nbẹ̀ èmi tẹ́ ti ń bẹ wẹ́bẹ̀ báwọn àwọn gbà mẹ́rin pé tọ́ ẹ jáde ó sì kà ẹ rí i pé ẹ ṣẹ̀wọ̀n lẹ fi lọ bẹ̀ wọ́n. ẹ̀ṣẹ̀ bí ti báwo à ń bèèrè lọ́wọ́ wọn ta lọ sọ́nà kí lẹ́ṣẹ̀ wa gan Allahu Akbar. kí lẹ́ṣẹ̀ já mẹ́ṣẹ̀ wa tẹ́ bá mẹ́ṣẹ̀ wa tẹ́kùn tẹ́ ka bẹ̀yìn náà bẹ̀yìn ẹ já mẹ́ṣẹ̀ wa wọ́n ní ìtẹ̀ṣàlàyé ó tún bú wa náà ni La ilaha wallahi bẹ́ẹ̀ kí lẹ́ṣẹ̀ wa já mẹ́ṣẹ̀ wa tá mẹ́ṣẹ̀ wa àtúnṣe òṣè tí ó ń ṣe illallah. òṣè tí ó lè ṣàṣìṣe mẹ́ta ṣe màlẹ́kà tá ń ṣàníbí ọlọ́run wọ́n tún lálàá sí wa wọ́n ti wọ́n mọ́ná lórí ìkàlẹ̀ a sì rọ́jò agbègbè mara yóò jẹ́ abala kan bẹ̀rẹ̀ a lọ tẹbi tara ni yóò ta lọ nígbà tá lọ bẹ̀bẹ̀ iná wa ń bẹ̀ nígbà tá lọ bẹ̀bẹ̀ a máa rò pé wọ́n ní tàbá fi rèé lẹ̀ kó sókú ya rẹ̀ kí ló ṣe ó lè yan jẹ́ ó lè sún náà o. àwọn pé eléyìí tó yẹ sí pé àwọn nǹkan ti bàjẹ́ síwájú tẹ́lẹ̀ ẹ̀gún yàfẹ́ àwọn òfin kó continue lábí ṣe bó tá à ń ṣe yìí àwọn kan ti bàjẹ́ sẹ́yìn àdéhùn kan sì ti ń bẹ nílẹ̀ pé kí ní kò ní rí bẹ́ẹ̀ kó má bàa bàjẹ́. wọ́n bà bàjẹ́ torí pé èyí tó lọ lóbìnrin tó wà nílẹ̀ yìí jẹ́ La ilaha èyí tó wà nílẹ̀ yìí ẹ̀rù ń bọ̀ àkómọ́ bèrè tó ń bọ̀ jẹ́ títí lọ láyé kó má dégún dílé. bẹ́ẹ̀ ni kó má di bẹ́ẹ̀ Allah. láti wọ pé ẹja kùn tó lọ ẹja wàá sọ̀kalẹ̀ o àbùkù tá a bá kàn bí ẹja kan o lẹ fi ń bẹ̀bẹ̀ ńgbà náà. àwọn fi ń ṣègùn tá à ń ṣe àwa ṣe gbóyún tán ìjẹ́ kan wà jẹ́ pé bí aago kan wúlá wọlé bẹ́ẹ̀ ni kódà. a ní program ọjọ́ kejì ní October program náà wà 10 ìjìlágbára tó a tún sọ pé kódà tẹ́ka máa sun àdúgbò yìí náà ni àwọn ènìyàn sọ fún wọn pé ní program níbẹ̀ ni àwọn yóò máa bètò lọ Ọlọ́run ti yanjú ètò wa débẹ̀ bá a sí bẹ́ẹ̀ yanjú ẹ̀ lọ iṣẹ́ ń lọ kódà bá a sí ń lé. àmọ́ ẹ jẹ́ ká ẹ ṣàlìkà máa lọ náà ni wọ́n pa oríṣiríṣi fún wa èmi lè jẹ́ abala kan nìyẹn ẹlẹ́kẹ̀jì ń bẹ̀ àwọn tó jágbe ẹbí mélòó kan tún lọ àwọn ẹbí náà mà sí. bẹ́ẹ̀ ni bàbá wa nínú àwọn bàbá wa bí a kì í dákan Sheikh Najmuddin hafidhahullah ó ṣe gbìyànjú bí kí n lọ ṣe mo lọ àwọn ẹbí wa dìde lẹ́yìn ìgbà ìlẹ́gbẹ̀ àgbàlagbà àwọn àgbàlagbà kan ju ẹni yìí lọ Allahu Akbar. wọ́n lè bí lọ́mọ wọ́n bá wa lọ. àwọn tó ti lọ wọn lọ bẹ̀bẹ̀ lọ́tọ̀ àti sígbẹ́ tó bá wà lọ́wọ́ wọ́n ti lọ lọ́tọ̀ lẹ́yìn ìgbà náà pé kí ni ẹja yanjú ẹ. ẹja yanjú ẹ kí ló wà láyé tí ò ṣe yanjú Allahu Akbar. mẹ́ni yóò gbà èmi ò wá lè sọ iye pé tí mo pe ẹni yìí àtàwọn tó súnmọ́ mo lè sọ iye message tí mo send sẹ́ni àtàwọn tó súnmọ́ kò ṣe ká ẹ̀bẹ̀ ní ká sọ ní nǹkan ní pé mo sọ lébi pé ó yá ogun tẹ́ bá fi ẹ̀kọ́ wà kárì gbogbo ògbìyànjú wallahi ìgbéra ṣe lẹ́yìn ìgbẹ́ni wà lọ pé àwọn èèyàn kan láwọn àfa dáadáa àwọn àfa rí láwọn bàbá dáadáa. àwọn àbá dáadáa àwọn àbá rí ó pè wọn ṣùgbọ́n àpá àbáyé òmìnira ti ń bọ̀ bóyá pé àwọn àbáyé náà kọ́nà bá san lẹ́sìn wọ́n ṣe dáadáa gan ọjà wọn ṣe wọ́n sọ̀rọ̀ wípé nǹkan yìí wọ́n kí yanjú ẹ̀ báyìí nǹkan ẹ̀ yanjú ẹ̀ lára yín náà ni gbogbo wọn ọsọ lọ́tọ̀ ọ̀nà tẹ́fẹ́ adìẹ ọ̀nà àbáyé pé nígbà tí wọ́n gbọ́ alọ́ bá wọn lé wọn tàbí bá nínú wọn tẹ́gbẹ̀rẹ̀ bá bá wọn lé alọ́ wọ́n lè sọ pé yọ pé hey kódà mo ha ìbára ìnìkan náà bá dáadáa yanni al-usratu awra ọ̀rọ̀ ẹbí wọn sọ́ńtà ìwò ni ẹ̀dá ṣọ́bọ̀ yín a lè ṣe gbìyànjú pé òun náà làwọn náà fọwọ́n náà ṣe àmọ́ nígbà tó yá ẹni yíjà dúró lórí àwọn kankan ni pé n tó ń dúró lórí náà ní sẹ́ àwọn ẹbí tèmi náà wá dúró pé rárá o láwọn ẹbí wa mi tẹ́ pé àmì ìṣèlédé àwọn àbáyé mi dùn wọn lọ àwọn ni rárá kò ń ṣe gbọ́n táwọn àbáyé inú wọn dùn pátá àbáyé dá sí nípìnlẹ̀ pé alhamdulillah inú wọn dùn àwọn àbáyé dáadáa àwọn àbáyé ẹni ire ni wọn àwọn òsì máa lábòsí mímọ̀ ń bẹ làákà ń bẹ òde ń bẹ àmọ́ ẹni yìí ó fẹ́ sàlẹ̀ kan tó bí kàlífà abẹ́rẹ́ ìṣàbùkù ni o gbọ́dọ̀ lọ. bàtí abúkùn ti hàn. abúkùn ti hàn nígbà tó hàn lẹ́tẹ̀lẹ̀ à ń lọ à ń ṣe gbogbo ẹ̀ bàtà abúkùn yìí hàn sí wa tó yẹ sí pé àwọn bàbá mi náà àwọn àfáwà mi náà padà confirm abúkùn yẹn pé bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣàbúrò yẹn fún àtọ́tọ́ táwọn deny fẹ́ ṣàbúrò yẹn nígbà tó padà dìbì kan so òun ló fà á tí àwọn àgbàgbẹ́ bí fọwọ́sọ pé yàrá o gbọ́dọ̀ lọ́bì kankan jòkó gbogbo ẹgbẹ́ kó pè ọ́ kó pè àwọn ẹbí àwọn ẹbí tí gbìyànjú pé wọ́n tún pa àwọn àbáyé pé jẹ́gẹ́ pé àwọn ẹbí ó ti dísẹ̀ sí wa lọ́wọ́ wa òun ṣe ìwọ́kàn ní mọ̀ bọ̀ wá àwọn ẹbí ni ẹni wá ṣe kankan ó tábùkọ́ dé pé ó ní òun ká polówó ní kínkín polówó ẹbí wọ́n tẹ́lẹ̀ ẹbí ìmọ̀láwọ̀ ó lè pé ó kò pé ó lọ pa àwọn mìíràn lára bó ṣe nìyẹn wọn àgbẹ̀ ó pàṣẹ wọn pa àwọn yòó mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ tó wà lẹ́gbọ́n àbáyé wọn mọ akíkọ̀ náà wọn bí nǹkan yẹn ṣe tó wọn bó ṣe tó wọn bó ṣe kàtà wọn bó ṣe ń bàbọ̀ wọn tó dé wọn dẹ̀ mọ́ pàápàá ní iná wọn dẹ̀ mọ́ pàápàá ní ọdún bẹ́ẹ̀ lọ́mọ ìpàṣẹ jọ ń gbé ni bí ẹ̀kan náà pàdé lọ́dún ọ̀rẹ́ méjì ní pàdé lọ́dún mi gan ṣùgbọ́n ìfẹ́ mọ̀ so àwọn báwọn kọ́lọ̀ bá kó bá ṣẹlẹ̀ fún ẹ̀dá fún ọmọdé alámọ̀ ìwọ̀n kó bá sọmọdé sinada so wọ́n ṣe gbìyànjú wọ́n dààmú gan. tó wà wò pé ṣé ẹ̀yin lẹ́ ń dá ìjà yìí ara yín ni. aburú tó fẹ́ ṣẹlẹ̀ táwọn pé kó àwọn báyìí kìíní yẹn síbi aburú tó fẹ́ tẹ̀lé kí n jáde pọ̀ àwọn ẹbí sọ pé yàrá ẹ má ṣe báyìí ìyẹn ló fà táwa fi ṣe àwọn nǹkan tí. ẹ ti clear náà pé kì í ṣe àwọn ẹbí gan mà sí. àwọn ẹbí gan mà sí kó tó ń lọ gbogbo ẹsẹ̀ wa pátá. wọ́n sì wà pẹ̀lú wọ́n wà pẹ̀lú wa 100% alhamdulilayi ọlọ́run bàbá wa ni wọ́n yá wa ni wọ́n dúró tì mí 100% àwọn aláṣọmọ náà ń kọ́. alhamdulilayi wọ́n dúpẹ́ fọlọ́ wọ́n dúró tì wa wọ́n dẹ̀ ń fún alágbèsè ọ̀nà ìṣàdúrà. alhamdulilayi. kódà nínú àwọn tó ṣe gbìyànjú tó tún dìde tí mo tún rántí sìn àná mi àkọ́kọ́ Sheikh Saadallah wọ́n dìde wọ́n ṣe gbìyànjú wọ́n dìde wọ́n lọ wọ́n pè wọ́n dìde méjì náà ṣe pé báwo ni kí ni òfin ní dàrú báwo ni kí ni bàjẹ́ bàbá rí bàbá àlùbáríkà kò sí ìyàwó tí mo jẹ́ sí àbáyé òde bẹ́ẹ̀ ìlànà mi àkọ́kọ́ ẹ sì ní nǹkan kan pẹ̀lú wọn rí láboró àwùjọ bìlá àwọn náà sì ní nǹkan kan pẹ̀lú wọn. bàbá ẹ̀ nígbọ́ ọdún kẹlẹ̀ tí wà pẹ̀lú mi yóò tiẹ̀ tiẹ̀ sí ẹni tó pẹ̀lú mi olórí mẹ́wàá ń bẹ́ bí dáadáa ẹni tó wà níbi tó wà níbi ọjọ́ ọ̀lẹ́gbọ̀n kankan rí bàbá náà tiẹ̀ jìnnà sí wa tó bá láti gbọ́ láti mọ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ yín láburú fún wa rí lẹ́yìn.
dáadáa náà ni bàbá tó lọ sí Mẹ́kà tí ń ṣàdúrà fún mi tó ń tàwáfù fún mi àti ìyá àti ìyá àti bàbá àti ìyá bẹ́ẹ̀ ni. ọlọ́mọ ara hajj tó ṣàdúrà fún mi Allah alhamdulilayi rabbil alamin ọlọ́run kó dẹ́kun bá dúpẹ́ fún wọn wọ́n ṣe gbìyànjú gan nítorí àpàrà máa dárúkọ so àwọn ìgbìyànjú yìí nígbà tí àwọn àbá yìí ṣe gbìyànjú tó bá débi kan tó sì mọ́ kọ̀ọ̀rọ̀ àrùn wọn lórí ìgbìyànjú yẹn ọdún mẹ́rin tó já sí nínú àgbàfà tó tún mọ̀ pa òfin àwọn náà bá débi kan ọwọ́ tí wọ́n náà pín ọ̀rọ̀ tí wọ́n náà pín lẹ́yìn ìgbà yẹn àwọn bàbá kan tún bẹ̀rẹ̀ gbìyànjú mí ní bẹ́ẹ̀ ni tuntun bẹ́ẹ̀ kí n dákọ̀ táwọn náà fọdílà tó Sheikh Dr. Suleiman Al-Mudir Suleiman Yusuf Adeyemi Adéwì wọ́n ṣe gbìyànjú kò dín bí ẹ̀mí ẹ̀tẹ́lẹ̀ yẹn tán náà dìde pẹ̀lú wàhálà pẹ̀lú bàbá wa Dr. Ar-Riyad papọ̀ wọ́n jọ dìde sàlẹ̀ Riyad wọ́n jọ dìde lórí ẹ̀rọ yìí fọlọ́ba sọ lẹ́sàn lórí gbogbo ọ̀dà kan tí wọ́n ṣàbòsí fún wọn wọ́n pọn wọn adé púpọ̀ gan wọ́n dààmú gbogbo dààmú tí wọ́n ṣe lórí ìgbọ̀n Ọlọ́run dákun máa lára fún wọn bá a fi tòbí sáyé tí wọ́n náà tọmọ wọ́n ṣe gbìyànjú àwọn ọlọ́run ṣàbòsí kódà àwọn gómìnà tó ti sọ̀rọ̀ wọ́n ń bá wa wí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe gbìyànjú tó ń bá wa wí wọ́n bá wa wí so gbogbo ẹ̀ pátá òun ni wọ́n ṣe o Ọlọ́run kó jọ kí ó bá wa dúpẹ́ fún wọn kó bá wa san lẹ́san wọ́n lọ àmọ́ ń tẹ̀lé ìdí olórí náà ni tó ti pé nǹkan yẹn aburú wà lẹ́yìn ẹ̀ wọ́n fẹ́ yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni wọ́n lọ́dọ̀ pàṣẹ ìdí kọ́tù táwọn ẹni tún dìde wọ́n fẹ́ aburú fún bẹ́ẹ̀ ni wọ́n tún dìde so alhamdulilayi rabbil alamin adúpẹ́ fọlọ́